dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe sígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìránù ju àdó olóró sí Isreali o, ọ̀pọ̀ di aláìnílélórí mọ́ o. Ìjọba Isreali ti sọ pé orílẹ̀-èdè Ìránù ti sọ àdó olóró 100 sí orílẹ̀-èdè ọ̀hún o. Èyí tó fa ìbẹ̀rùbojo sí ọkàn àwọn ará ìlú. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù èèyàn ló ti sá fi ìlú wọn sílẹ̀ kí ìró ìbúgbàmù tó máa dún lákọlákọ ní ìlú Jerúsálẹ́mù àti Tel Aviv. Àwọn adóòlà-ẹ̀mí sọ pé èèyàn 2 farapa lẹ́yìn tí irin àdó olóró náà bá wọ́n. Iléeṣẹ́ ọmọ ogun Isreali ní pẹ̀lú ìrànlọ́wọ́ Amẹ́ríkà làwọn fi kojú púpọ̀ nínú mísáìlì, àmọ́ díẹ̀ lára wọn balẹ̀ sọ́dọ̀ àwọn. Iléeṣẹ́ ọmọ ogun Iran Revolutionary Guard ti sọ pé gbogbo àdó olóró tí àwọn jù sí Isreali ló balẹ̀ síbẹ̀. Wọ́n ní inú àwọn dùn gidi pé àwọn ní àǹfààní láti gbẹ̀san ikú olórí Hezbollah Hamas àti ọ̀kan lára àwọn ajagun Iran tí ikú wọn ti ọwọ́ Isreali wáyé. Nígbà tí aṣojú ìjọba ilẹ̀ Amẹ́ríkà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, bíi pé Isreali kò pa àwọn mísáìlì tí Iran fi ránṣẹ́ sílẹ̀ rí, àwọn sì ti ń jíròrò pẹ̀lú Isreali lórí bí yóò ṣe gbẹ̀san padà. Ẹ̀wẹ̀, akọ̀wé àgbà àjọ United Nations ti bu ẹnu àtẹ́ lu ìjà tó wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì. Náà ló wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí àwọn ọmọ ogun Isreali bẹ̀rẹ̀ ìkọlù sí ìlà oòrùn Lebanon láti ṣekú pa àwọn ọmọ ogun Hezbollah tó wà níbẹ̀ látàrí bí agbègbè náà ṣe ń pín ààlà pẹ̀lú Israel. Nǹkan bí ọdún kan sẹ́yìn ni Isreali bẹ̀rẹ̀ sí ń kojú Hezbollah látàrí bó ṣe ń ju àdó olóró sí àwọn èèyàn lágbègbè rẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.